ìjọba àpẹẹrẹ ìgbọ̀n ọ̀pàrí agolo kú sí ìdòwò tí kò wá ní láti àwọn ọlọ́pìn ọdọọdún ló wà. ọwọ́ ọ̀tún yín ni ká ẹ bá gba ẹ mọ́ gbàgbà bí ẹ lọ báyìí ni ju tí wọ́n náwó sí fún yín yẹn ni ká ẹ lọ gbà. ẹ jíire o. bs ti wà láàrin wa. ẹ jíire o. akọ̀dù ẹ̀mí aṣọ ìpẹ́fọ́. ọmọ gbàgbé pé lọ́la ìjọba àpilẹ̀ èkó wọ́n ti ní kò ṣiṣẹ́ lọ́la. ìjọba àpilẹ̀ èkó ọ̀pàrí agolo kú sí ìdòwò tí kò wá ní láti àwọn ọlọ́pìn ọdọọdún ló wà. ọdọọdún ló wá. ẹ jẹ́ ń gbé yín dáadáa àwọn ìyàwó pa ẹ káàárọ̀ akọ̀dù. àwọn gentlemen of the èmi ò jókòó. láti paramount ti wà ní máṣẹ́ akọ̀dù ẹ̀mí aṣọ ìpẹ́fọ́. ẹ wo ẹ rí pẹ́ẹ́rì mi lánàá. ṣègbọ́n a ní mo gbàgbé owó sílé ó ṣe tún ní kí n gba owó lọ́wọ́ ẹsẹ̀ tí lọ́ọ́ ní kí n máa pààrọ̀ jù wọ́n lọ sílé wà nílé pẹ̀lú gbogbo ẹrù tí mo ti kí rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ọláàlú yìí ó ti tó. ẹ̀kún mi látọ̀gbà ó tó. ẹ̀kún òlójú ọ̀nà kí ẹ ṣe akínyìn kan sí i gómìnà ọmọ nípínlẹ̀ Ògùn ọmọ Adédàpọ̀ Olúwa ṣe wọn bí ọdún kọ́ sí ẹ̀ gómìnà ti lè kí ọ̀la láti wọ́n ṣe lọ́dọọdún rèé gómìnà ìta ìlú kì í sílẹ̀ wọ́n ti fi ìṣe tiẹ̀ ó ti wọ́n òfìṣà wípé gbogbo ogúnjọ́ nínú oṣù kẹjọ nípínlẹ̀ Ògùn láàbọ̀ ìṣòṣò sí i. ilé iṣẹ́ ní àwọn ẹ̀rọ ti jọba àpẹẹrẹ Ògùn ẹ̀kọ́ sẹ́ńtọ̀ níṣàn OGTV wọ́n ti wà lọ́dọ̀ wa ilé iṣẹ́ rédíò ilé iṣẹ́ àpèrè wá iṣẹ́ ti sáré wọ́n láì tẹ̀lé lábẹ́òkúta ṣẹ́ṣẹ́ ní August lókè abọ́lá láwà yìí. ṣé ẹ gbé ní dání. èmi tí mo lè fi ṣe ẹ káàárọ̀ mà akọ̀dù o. 94.5 láti wà bí. ẹgbẹ́ lẹ́kọ̀ọ́. láìka ìṣẹ̀ṣí wọ́n ló máa kórè ilé o. a máa ń pè live and direct wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pè tá a bá ti bẹ̀rẹ̀ ètò èmi ló bá ṣe ń lọ lábọ̀ ẹ máa kọjá sókè òkè lókè lábà òkè abọ́lá lápè kò sí de o. bẹ́ẹ̀ni ò ní làgbo kékeré aago ńlá ní kẹ́mi. ìyàwó ara mi sà káà ní jẹ́. ẹ̀kún ẹ̀rọ ìkọ̀kẹ́lẹ̀ ìyàwó ẹ̀ sì fún ara mi sọ pé bẹ́ẹ̀ ìbá tó ká fún mi àwọn ọ̀hún fún mi. ẹ káàárọ̀ mọ̀ ó wà ìsàlẹ̀ ló wà ìsàlẹ̀ ló wà àwọn ìyàwó ẹ̀ fẹ́ wọ́n wà ní wọ́n tó ọ̀rọ̀ sábà wà bàbá yìí bẹ̀. ẹ káàárọ̀ mọ̀ akọ ọdún mọ̀. Ìṣọ̀lá eriwo yàtọ̀ dé yìí ètò tá a máa gbọ́ lẹ́yìn ẹ̀ ó lè tó ìjọsìn ètò ìjọsìn àwọn ilé ìjọsìn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ń bá wa tó ó yọ
bẹ̀rẹ̀ ìjọsìn. Aláàjì Ìṣẹ́kà ìṣàlámà fún aláṣẹ wẹ́sẹ̀fẹ̀ ti dé. Gbogbo yìí tẹ́ wà wájú ìyẹn jẹ́ kúrò ńbẹ̀. Wákàtí méjì. Mo kí gbogbo àbàbà tó wà lórí ètò ẹ̀jẹ̀ lẹ́nu mi kò mú àgọ́dọ̀ sí nínú ayé. Ó ní kò sí ṣẹ̀ṣẹ̀ ìlú eré. Ó dá pé yìí ti lé dàrú. Ìṣesí wà lọ́tọ̀ ẹ̀sìn tá a ṣe lè kálukú. Aláàjì kò kú máa má fi wọ́n ṣépè níbí. Ẹ fara balẹ̀. Ilé àṣẹ níbí. Ẹ fara balẹ̀. Aláàjì ìwúre là ń ṣe ń bí. Ẹ fara balẹ̀. Gbogbo èyí tẹ̀ ń sọ̀rọ̀ yìí náà. Ìfọ́kù mi ṣàkóso bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ọdún yẹn. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ọdún yẹn lè kálukú yìí o. Ẹ fara balẹ̀ o. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ọdún yẹn ẹ̀jọ̀. Mo sì bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ nígbà tó fi àti fẹ́ bẹ̀rẹ̀ program. Alábẹ̀rẹ̀ program ẹ̀jọ̀ ìṣẹ́jú kan. Mo sì ẹ̀jọ̀ òwòdó bí ibi tí tẹ́ǹtì lù àti fẹ́ bẹ̀rẹ̀ program ẹ̀jọ̀. Akí Aláàjì kòkú tẹ́ǹtì lù àti mẹ́wàá ti lù ẹ̀jọ̀. Ayé olùdarí iléeṣẹ́ YSFM nílùú Abẹ́òkúta. YSFM máa gbé live and direct Aláàjì kòkú wọ́n ti ní kọ́ bẹ̀rẹ̀ sí ibi ẹ̀ṣin rédíò yìí. Ẹ̀jọ̀ bọ́ sọ wájú mi báyìí. Ẹ̀jọ̀ bá ti bí gẹ́ẹ̀tì ilé ti tẹ́ ti bẹ̀rẹ̀ sí yọ sọ́dọ̀. Máa ń fọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ ṣe nǹkan wájú. Olówó. Ìyá mi kò ní bàjẹ́. Ẹ jíire o. Ẹ kúrò nínú èjì ẹ ti tó ọfẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ kúrò bẹ́ẹ̀ ẹ wá ti bẹ̀rẹ̀ pa. Ẹ wá ti lé lágbàpá ìgbà wọ́n ti yẹ fóònù mọ́ra ẹ kúrò bẹ́ẹ̀. Ọjọ́ ti tó ń bẹ̀yẹ jẹ́ kẹ́bẹ̀rẹ̀ ẹ̀jọ̀. Ẹ̀jọ̀ ilé ìṣòṣò yẹn ẹgbẹ́ náà ìkọ̀wé ẹ̀jọ̀. Èyí tó wà ní ọlá ìlú ẹjọ́ ẹ tó jẹ́ alámọ̀jú ìlú ń bẹ̀rẹ̀ ẹ tó ṣe àmójútó lórí ẹtì bẹ̀ láṣẹ àwọn bàbá ẹtì ilẹ̀kùn bẹ̀ láṣẹ àwọn bàbá ẹtì ilẹ̀kùn bẹ̀ yẹn náà. Ẹ tilẹ̀kùn bíi tí látọ̀pá wà bí tó ṣùwà ẹ tì í ó ti tó látà ẹ̀kọ́ ẹ̀kọ́. Ẹ tilẹ̀kùn ilé ọlá ìlú ẹ tilẹ̀kùn bẹ̀ ó ti tó o. Ìsinsìnyí bẹ̀rẹ̀ Ọlọ́ọ̀ṣẹ́ nìkan. Ẹni tó ṣe ìwà Ilé ìgbàlá wa. Tọ́rọ jẹ́ aṣíwájú rere. Ẹ̀rì ní ìpín. Ẹ fún ọmọ ìkàwọ́ mi. Ẹ jọ ẹ bá wa pa máàkì ìtọ̀wé ẹ jọ. Ẹ̀rì ìpín. ẹ ṣe ìgbà fọ́ọ̀rù nípa. Ẹ máa kí ẹ lọ, ẹ máa kí ẹ lọ jókòó. Fọ́ọ̀rù mi là ọ̀rẹ́jẹ̀ aṣáájú rẹ̀. Ẹ bá ṣe ìgbà fọ́ọ̀rù mi là Ọ̀rẹ́jẹ̀ aṣáájú rẹ̀. Ọmọ mi là yóò tẹ̀lé. Ẹyin Olódùmarè. Orúkọ ìgbà ẹni kábí ìbò. Ẹyin Olódùmarè. Orúkọ ìgbà ẹni kábí ìbò. Ẹ jẹ́ wúlò fọ́ọ̀rù mi là. Ẹ jẹ́ kí o gbọ́ ká dúró sórí ẹsẹ̀ wa láti ṣe ìpè fún ìjọsìn. Ẹjọ́ ẹgbẹ́ oníkùlùkù bẹ́ ẹ jẹ́ ká jókòó. Ẹ jẹ́ ká jókòó. Ẹ kú òun wájú bí. Ẹ kú òun wájú bí bẹ̀rẹ̀ jọ. Mo fi fáàmù ti àwọn tó láyé. Mo fi bẹ̀rẹ̀ akíbàbá wa. Olóyè sí ìbá òkú olúwo fún Ẹ̀gbá. Akí wọn káàbọ̀ sáàárín wa olúwo fún gbogbo Ẹ̀gbá. Wọ́n ti wà láàárín wa. Bàbá wa ọlọ́jọ́ orí náà ti wà ń bí. Àlíhájì sí àkókò aláṣẹ àti olùdarí iléeṣẹ́ YSFM. Àwọn náà ti wà ń bí ẹ ṣé adúpẹ́ o. Kí oníkálùkù ẹ lọ wá bí jókòó sí ìpè fún ìjọsìn. Ìpè fún ìjọsìn. Ìpè fún ìjọsìn. Ọmọ olóyèdè.
Ìpè fún ìjọsìn látẹnu àwọn ilé ìjọsìn Ifá kò ṣeun tì ó yá o. Ìpè fún ìjọsìn. Ìpè fún ìjọsìn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ fi fóònù ya àwòrán fún ọlọ́yè díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká sún sẹ́yìn. Ká lè ráyè ṣe ètò ìjọsìn ẹ jọ̀ọ́. Mo fi fá aláìdé mo fi ń wọlé rẹ̀ iná lálẹ́ mo fi bẹ̀ wá. Ẹ jẹ́ ká sún sẹ́yìn. Ìpè fún ìjọsìn Awóyẹmí Ifáwuyì láti ìjọ Ọ̀rúnmìlà Ifá kò ṣe ọtí lágbára Elédùmarè lágbára Ifá aládé Ifá ò ní ṣọ̀rọ̀ tèmi tì o Elédùmarè ò ní ṣọ̀rọ̀ tèmi tì bàbá wa Olútàfin ẹ káàbọ̀ sáàrin wa o kábíyèsí ọba Olójorú àkọ́kọ́ bàbá ọlọ́run tó kọ́kọ́ jọba kábíyèsí o. Oyè ẹ jẹ́ ṣe ìjọsìn o. Ẹ jẹ́ ká ṣe ìjọsìn. Oh, máa rò mí. Bàbá kan pẹ́ta olùkọ́ sí máa dún ní mi máa náwó sí mi. Àwọn tó máa ṣe sí wájú kò wájú báyìí. Ẹ pàtó ẹ̀fà ẹjọ́ ẹjọ́. Ẹjọ́ ẹ bá sún sẹ́yìn ẹjọ́ gentlemen of the press ẹjọ́ ẹ bá sún sẹ́yìn ẹjọ́ please ẹjọ́ ẹ bá sún sẹ́yìn ayé ẹjọ́ ẹ sún sẹ́yìn ayé wà dáadáa o. Ọba Olójorú ọba bàbá ọba kábíyèsí bẹ́ẹ̀ ni mo lẹ́yìn àti ps ẹ ṣé màmá wa a máa rí ibẹ̀ o lágbára eléyìí máa wáyé lọ́wọ́ ìjọba o kábíyèsí ọba Onítàfin ìpè fún ìjọsìn Awóyẹmí Ifáwuyì láti ìjọ Ọ̀rúnmìlà Ifá kò ṣe ọtí ó yá ẹbẹ̀rẹ̀ tó ẹbẹ̀rẹ̀. Olùdaríjà wọn lédè ìgbébé ìgbébé àfọ̀gásẹ̀jọ́ wọn lédè Ẹ̀gà ló ṣe bá fún ọ lédè Ẹ̀gà àtìlé àtọ̀nà ló ṣe bá fún Ọ̀rúnmìlà nígbà tó máa ń kọ̀ sí àtìlẹ̀ kọ́nà ò níbẹ̀ ti bá mọ́ tọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Tọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Tọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Ọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Mẹ́fà àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Tọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Mẹ́fà àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Ọmọdé tàgbẹ̀ dáríjọ kásẹ̀ dúnmọ́rẹ́. Àfọ̀gásẹ̀jọ́ nílé Ẹ̀gà. Alẹ́dọ́ ẹ̀wí là ó sì yó. Ọ̀rúnmìlà ó sì Ọ̀rúnmìlà.
kí ẹ wá sí gbogbo awo. Wá sí ọmọ awo ẹ̀yà wá o kẹ́ wá sí gbogbo awo. Ọ̀rúnmìlà ló jẹ́ aṣíwájú rere. Ní báyìí ẹ jẹ́ kí gbogbo akáwà pẹ̀lú ìgbàgbọ́ ọkàn láti ṣe ìjọsìn. Eriwo ya, eriwo ya, eriwo ya. Àyàwó, àyàtọ̀, àyàjẹ́, àyàmú eriwo àṣìgbé. Eriwo ya ló bá sinmi. Ẹni dé eriwo ya ló ní àsìmí. Ẹni dé eriwo ya ló ní àsìmí. Eriwo ya ló ní àsìmí. Ìwọ dábìlẹ̀ o. Ọmọ awo rojọ́ òkú lẹ́sẹ̀. Ọmọ awo Òròjọ́ òkun lẹ́sẹ̀. ọmọ awo rojọ́ òkú lẹ́sẹ̀. Ọmọ awo Àbùràwọ̀ àdẹ́sẹ̀. èṣìṣì àbúráwọ̀ adẹ́sẹ̀ èṣìṣì. Àwa yóò àwa bọ̀. Ó bíbọ̀ ọ̀rọ̀ oníṣàyò ó bíbọ̀. Lákèrè o. Èṣù gbé wájú kó má gbàgbé ìhò. Mákèrè ó dìbọ̀. Èṣù gbéwájú kó máa má gbẹ̀yìn o. Ìrọ̀jọ́ ìdàdá ọmọ àtòyè lálùgbé wájú kó má gbàgbé ìhò. Mákèrè ó dìbọ̀. Èṣù gbéwájú kó máa má gbẹ̀yìn o. Ìyá ògùnṣúná nínú rí ọ̀sàṣúlẹ̀ ìpínlẹ̀ gbé aláṣẹ rẹ̀ aṣọ àgbàbà ní ògbẹ̀yìn ọ̀rọ̀ nígbó òsùn ọ̀mọ́. Wọ́n fáriwo tó fi ọgbọ̀dé àbúrò lórí ẹ̀ka nísàrí gba gbòòrò torí kíni wọ́n ní kẹ́nikẹ́ni lápá ìyá àwọn olùgbẹ̀ ẹ̀kọ́mọ tó kù tọ́lọ̀bà tó wọ́n tó kù báyìí báwọn ṣẹ̀ṣẹ̀ lórí èrò ní ayé àbòrò ìṣẹ̀ṣẹ̀ tí ṣe lórí èrò kù àrùn wọ́n ní kí ni ṣẹ̀ṣẹ̀ ni ìyá ẹni ni ṣẹ̀ṣẹ̀ bàbá ni ṣẹ̀ṣẹ̀ oní ni ṣẹ̀ṣẹ̀ ẹlẹ́dà ni ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ni ṣẹ̀ṣẹ̀ lẹ́ni ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ làwọn bá wọn nífẹ̀ẹ́ ẹ̀dá tó ríro. Nífẹ̀ẹ́ ká tó ríre. Ìṣẹ̀ṣẹ̀ làwọn bá wọn nífẹ̀ẹ́ ẹ̀dá tó ríro. Àwọn bọ́ ṣẹ̀ṣẹ̀ o, àwọn bọ́ ṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣe ò láwọn kọ̀ káwà tó bọ̀rìṣà. Ìyá ẹni ní ìṣẹ̀ṣẹ̀, bàbá ẹni ní ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣe ò láwọn kọ̀ káwà tó bọ̀rìṣà. Orí ẹni ní ìṣẹ̀ṣẹ̀, ẹlẹ́dàá ní ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣe ò láwọn kọ̀ káwà tó bọ̀rìṣà. Ifá ní ìṣẹ̀ṣẹ̀, Ògún ní ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣe ò láwọn kọ̀ káwà tó bọ̀rìṣà. Ọlọ́run ọba ní ìṣẹ̀ṣẹ̀, ilẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀. Ìṣẹ̀ṣe ò láwọn kọ̀ káwà tó bọ̀rìṣà. Eriwo ya ẹ̀làgbókè ìlú àfọ̀n olóòjé mo kò ní sàn ọmọ pàjá láwọ̀ ẹ̀làgbókè ọdún wa ìṣígbó. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ìwúre gbogbo ẹ̀wà kásọ̀pẹ̀. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ìwúre gbogbo ẹ̀wà kásọ̀pẹ̀. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ìwúre gbogbo ẹ̀wà kásọ̀pẹ̀. Ẹ̀làgbókè ọdún wa ìṣígbó mọ̀rẹ́. Ìwúre gbogbo ẹ̀wà kásọ̀pẹ̀. Ọgbọ́n amúníjì ọ̀rọ̀ láwọn àsìgbàdì nígbà mọ̀jọ́ àwọn àrùn ìṣùkú. Adúlámọ̀ ọ̀nìlà ń kó lọ́kọ́ gbàgbé ọdún èṣì ọ̀nìlà má gbàgbé ọdún èṣì mọ́. Ọ̀nìlà má gbàgbé ọdún èṣì mọ̀rẹ́. Ọ̀nìlà má gbàgbé ọdún èṣì mọ̀rẹ́. Ọdún pé ooo sí àwa ríra wa àwa ríyọ̀. Ọdún kò má ní ìyọ̀dé o má sì yó. Àwa ríra wa àwa ríyọ̀ o. Ọdún pé ooo èmo sí àwa ríra wa àwa ríyọ̀. Ọdún kò má ní ìyọ̀dé o má sì àwa ríra wa àwa ríyọ̀ o. Ọdún pé ooo ewo sí àwa rí bẹ̀bẹ̀ àgbàdẹ̀bẹ̀. Ọdún kò má ní ìyọ̀dé o má sì yó. Àwa rí bẹ̀bẹ̀ àgbàdẹ̀bẹ̀. Ọdún pé ooo èwo sí àwa ro bẹ̀bẹ̀ àgbà bẹ̀bẹ̀. Ọdún wo mà ní ìjọdé wò má sí àwa ro bẹ̀bẹ̀ àgbà bẹ̀bẹ̀. Ìyá oníbo nínú ilé bíbẹ̀rù ọ̀nà
Àgbàsàgìsàgì ló bímọ yìí kí wọ́n bá yìí kéde jẹ yìí ọmọ ìwòye ìdókòló bá ní ṣe ọ̀rọ̀ ìbárò ní káyìn ìlú àwọn. Ọ̀rọ̀ bọ́rù ní káyìn ilé àwọ̀ ọ̀rọ̀ bọ́rù ní káyìn ilé àwọ̀ ọ̀rọ̀ bọ́rù ní káyìn ilé àwọ̀. Ẹ̀jẹ̀ báyìí gbọ́rú ẹ̀jẹ̀ báyìí gbọ́ṣẹ́ ẹ̀jẹ̀ báyìí gbọ́rú dáìní máa sáwó dọ̀gbẹ́rì. Ẹ̀jẹ̀ báyìí gbọ́rú ẹ̀jẹ̀ báyìí gbọ́ṣẹ́ ẹ̀jẹ̀ báyìí gbọ́rú dáìní máa sáwó dọ̀gbẹ́rì o. Ọ̀rúnmìlà mú ìbọn yìí. Ọ̀rúnmìlà mú ìbọn ṣe. Àwọn wájú ọ̀ṣọ́rẹ́ ọ̀sán ìmúyàgò òṣàlámúyàgà òyòsùmúyàwòrò múyànpẹ̀lẹ̀múyàgà ará agbómúso Ṣàngó kábíyèsí ọba aláyé kábíyèsí báyọ̀nì kábíyèsí ìgbòmúdẹ́gbẹ̀ ọmọlúmọdàgò òsì àmúyílẹ̀ erilẹ̀ mọ́kókè ọ̀yà èèpà orò èèpà ògúnyè irúnmalẹ̀ mú ìbọn rú ìgbàmalẹ̀ mú ìbọn yè orí ẹ̀wù akíwájú mú ìbọn rú kẹ̀yìn mú ìbọn yè ẹjọ́ rékété òkú rékété. Inú wẹ́wẹ́ ìwé ìforíbalẹ̀ òkú òkú lẹ́yìn ìforíbalẹ̀ òkú òòṣà. Ilé ọ̀rẹ́ ìforíbalẹ̀ òkú ẹ̀sìn bá wọlé ìjọ̀kọ́ lọ ìforíbalẹ̀ lẹ́gbà owó ìforíbalẹ̀ kí òkú. Ìlàjì ọ̀pẹ mo forí mi balẹ̀ o. 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 Wọ́n fẹ́rẹ́ kẹ̀kẹ́ àjàgbé dìde o. Wọ́n fẹ́rẹ́ kẹ̀kẹ́. Òrè mara kúrè dímọ̀rẹ́ òrè mara kúrè dímọ̀rẹ́ kúrè dímọ̀rẹ́ mara kúrè díyọ̀ òrèrè òrèrè mara kúrè díyọ̀ òrèrè. Ọ̀gbàrá ò lẹ́kọ́ ọ̀gbàrá ò lè lè wà lè délé kọ́kọ́ tó gbogbo ọmọláwé lọ síbi ilẹ̀ fún aláwọlé òde ọmọ orúkọ nílẹ̀ àwọn débi ilẹ̀ fún ọ̀rọ̀ àgbọ̀n tá a gbóhùn ọ̀yà àwọn débi ilẹ̀ fún aláwọlé òde òde ilẹ̀ àwọn débi ilẹ̀ fún àgbọ̀n tá a gbóhùn ọ̀rẹ́ àwọn débi ilẹ̀ fún. Àwòrán òde ìmúrójú ilẹ̀ àwọn débi ilẹ̀ gbóhùn àwọn agbóhùn tá a gbóhùn ilẹ̀ àwọn débi ilẹ̀ gbóhùn. Kúrẹ́ kàlọ́bọ̀. Ẹ jẹ́ kí oníkẹ̀kọ́ wa máa tọrọ tí a bá fẹ́ lọ́wọ́ Olódùmarè. Nígbà ẹ̀kọ́ ọkọ̀ wa bá fi lé wà sókè àbọ̀ láti ọdún mi. Ẹjọ́ bá gbà nílẹ̀ níwájú ọlọ́run olóògbé ìjọba tó lè ṣe ohun gbogbo. Kí ó ká inú wa yọ̀ fún tó ń fẹ́ sọ́kàn ọlọ́gbà. Hello, can you zoom please? Move back now. As of now, you make them say it. And then soon now. Ifá máa dájọ́ pé Ẹ̀wọ̀n bá ti bá ti. Àkèrèjì kọ́rẹ́ yìí o, àwọn náà jà á lẹ̀ ọ̀run là Ifá ń gbọ́ náà jà á lẹ̀ o. Àkèrèjì kọ́rẹ́ yìí o, àwọn náà jà á lẹ̀ ọ̀run mi là Ifá ń gbọ́ ọ̀nà àjà á lẹ̀ o. Àwọn ìgbà ìbá ìlú láwọn ìlú ìgbà yẹn tó ti gbogbo làwọn àgbà yìí. Ifá ló wà máa kàwọ́ kó ire tó tọmọ làwọn àgbà. Àwọn àgbà ìfá ìrọ̀lọ́wọ́ ilé ìdùnmọ̀ ire tó tọmọ làwọn àgbà. Ifá dìrẹ́ mú máa ìrẹ́ mú ẹnu èrè kìíní. Ẹ̀bí àwọn ìdìrẹ́ mú tó máa ìrè mú ẹnu èrè kìíní. Àwọn eré Ifá dìrẹ́ mú máa ìrẹ́ nu ẹni mú rere kù wọ́n nù. Ọjọ́ ìdó dìrẹ́ mú kí o máa ìrẹ́ nu ẹni mú rere kù wọ́n nù. Ifá dìrẹ́ mú ọ̀làyà nù yé àìdìdì wọ́n nù. Ọ̀pẹ̀ dìrẹ́ mú kí o máa ìwọ̀ nù yé àìdìdì wọ́n nù. Àwọn eré Ifá dìrẹ́ mú máa ìrẹ́ nu ẹni mú rere kù. Àwọn ìjọ dìrẹ́ mú kí o máa ìrẹ́ nu yé àjọ kò kù. Ìfẹ́ ṣe tí wéré kó dúré o, ẹ̀ la ṣe tí wéré kó dúré. Ẹ̀yà kákòsá kí o má gbàgbé rẹ̀ ṣe tí wéré kó dúré.
èyí tí a ń pẹ̀pẹ̀ bí sáájú má gbàgbé ẹ̀ ṣe tí òwe kó gbé. Ifá ṣe tí wèrè kó gbúre o, ẹ̀là ṣe tí wèrè kó gbúre, yí àpẹtẹ̀ bí sákò má gbàgbé rẹ̀ ṣe tí wèrè kó gbúre. Ifá ṣe tí wèrè kó gbúre wá o, ẹ̀là ṣe tí wèrè kó gbúre, èyí tí ikú èkó sáájú má gbàgbé rẹ̀ ṣe tí wèrè kó gbúre. Ifá ṣe tí wèrè kó gbúre o, ẹ̀là ṣe tí wèrè kó gbúre, èyí kúrè gbé sákò má gbàgbé rẹ̀ ṣe tí wèrè kó gbúre. Omi là ń gbọ́ o. Ẹnu wo láyé. Omi là ń gbọ́ o. Aláyà láyé. Omi là ń gbọ́ o. Ọlọ́pàá láyé. Omi là ń gbọ́ o. Abímọ láyé. Omi là ń gbọ́ o. Abọ́lé láyé. Omi là ń gbọ́ o. Bàbá darúgbó. Omi là ń gbọ́ o. Ọ̀fìn mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn. Omi là ń gbọ́ o. Àìsàn má ṣe wá. Omi là ń gbọ́ o. Bàbá ṣẹ́kù láyé. Omi là ń gbọ́ o. Ẹni láyé. Omi là ń gbọ́ o. Omi là ń gbọ́ o. Omi là ń gbọ́ o. Àfọ̀. Omi là ń gbọ́ o. Ìjọba ọ̀pọ̀lọpọ̀ máa lè gbogbo ìlú kan èyí tí oníkọ̀ọ̀kan wá sá lọ́gbọ̀n tó ní ìgbà bọ́lá tọ́dún ìyẹ́bá wa gbà tẹ́ mú lọ ní àṣẹ. Ọmọ akẹ́kọ̀ọ́ tó máa ń tẹ̀ wá. Ṣé ìyá mi sọ bẹ́ẹ̀ ní aṣáájú wa ọ̀hún ìlà iná ọ̀gbẹ́gun máa jẹ kó yẹ ọwọ́ alákẹ̀dọ̀ kì í sí mọ̀. Ẹ̀là ọ̀gbẹ́gun kì í máa jẹ kó yẹ ọwọ́ alákẹ̀dọ̀ kì í sí mọ̀. Àwòrán ìfọ̀hún gbógun máa jẹ kó yẹ ọwọ́ alákẹ̀dùn kì í sé mọ̀. Ẹ̀là wọn gbógun kí o máa jẹ kó yẹ ọwọ́ alákẹ̀dùn kì í sé mọ̀. Tìgbà tí wọ́n rí yóò ru àwọ̀ alákẹ̀dọ̀ lọ nílà ọwọ́ alákẹ̀dọ̀ kì í sí mọ̀. Ọ̀pọ̀ pẹ́rẹ́ rí yóò ru àwọn olóòlù mi gbogbo. Ọmọ ìlà iṣẹ́ tí ẹ̀dá wọn bá kí o máa gbàgbé ọ̀rọ̀. Olùmìlà iṣẹ́ tí ẹ̀dá rán ẹ kó máa gbàgbé rẹ̀. Ìgbàgbọ́ ìgbàgbà ìyá wíìdì ọgbẹ́ àgbà. Ọlọ́run gbọ́ ọjọ́ nígbàgbà ìyá wíìdì ọgbẹ́ àgbà. Orin ọ̀pá gbọ́ ìgbàǹgbà ìyá wídèdè ọ̀pẹ àgbà. Ọ̀pá máa ń gbọ́ ṣebí gbàǹgbà ìyá wídèdè ọ̀pẹ àgbà o. Ọ̀pọ̀lọpọ̀ yóò rí èèkó ọ̀pọ̀ ìtura fún èèkó àgbà o. Ọ̀pọ̀lọpọ̀ yóò rí Ọlọ́run Olódùmarè ọba lọ́sàn-án. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Orúkọ èrèjì tí orúkọ kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé ní àgbàlagbà tí a bèrè níwájú lónìí. Kẹ́ ẹ bá wa tẹ́wọ́ tẹ ìgbà kan lọ ní àṣẹ. Àṣẹ sí ìlú wa. Kẹ́ ẹ bá tó bẹ̀rù náà. Kẹ́ ẹ bá tó ṣe bẹ́ẹ̀ náà. Ó ní àpò ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ orúkọ mímọ́ tí a fún aṣọ ẹgbẹ́ alákàwé wa ọ̀rọ̀ nílà. Àṣẹ, àṣẹ, àṣẹ. Lóró jẹ́ aṣíwájú rere. Lóró jẹ́ aṣíwájú rere. Lóró jẹ́ aṣíwájú rere. Àfihàn ìgbàgbọ́ ni ohun tó kù ta ó ṣe báyẹn tí ó bá wá ṣe ni Awóyẹmí Ifáwuyì láti ìjọ Ọ̀rúnmìlà Ifákòṣeun-tì. Ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Lóró jẹ́ aṣíwájú rere. Ẹ jẹ́ kí o gba táyìdì ogbó sí ẹsẹ̀ wa láti ka àfihàn ìgbàgbọ́. Bí a bá ṣe ń kà á, kí ẹ máa kà á tẹ̀lé wa. Mo gba Ọlọ́run Olódùmarè gbọ́. Mo gba Ọlọ́run ọba Elédùmarè gbọ́. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ni ọba tó ga jùlọ. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ni ọba tó ga jùlọ. Ọlọ́run náà sì ni ọba dẹ́dà. Ọlọ́run náà sì ni ọba dẹ́dà. Aláṣẹ ohun gbogbo láyé. Àti aláṣẹ ohun gbogbo láyé. Mo gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí Elédùmarè. Òun náà sì ni alágbàwúrẹ̀ òdodo. Ọ̀rúnmìlà ni aṣáájú àwọn òjíṣẹ́. Tí Elédùmarè rán wá sí ilé ayé. Ṣé ẹni tí Ọlọ́run fún ní ìkẹ́? Kò sí ẹni tí Ọlọ́run fún ní ìkẹ́. Òye pípé bíi ti. Àti ìmọ̀ye pípé bíi tirẹ̀. Mo jẹ́rìí wípé. Mo jẹ́rìí wípé. Ẹ̀sìn Ifá nìkan ṣoṣo. Òun ni ẹ̀sìn òtítọ́ àti ẹ̀sìn òdodo tó ń kọ́ ènìyàn láti yẹra fún ìwà ibi àti láti bẹ̀rù Ọlọ́run. Mo gbàgbọ́ wípé nínú ìmọ̀ Ifá ní oríṣiríṣi ẹ̀sìn ti jáde wá. À ń bẹ Ọlọ́run ọba Adẹ́dà kí ó bá wa láwọn ènìyàn rẹ̀ lójú láti lè tẹ̀lé ìlànà òtítọ́ àti ẹ̀sìn òdodo tí Ọlọ́run Olódùmarè
aṣíwájú wa Ọ̀rúnmìlà. tí ó fi fún aṣíwájú wa Ọ̀rúnmìlà. àṣẹ àṣẹ àṣẹ. ní òrùka wéréwéré wo ìgbìmọ̀ jẹgìjẹgì wọn ò lójú tàgbé múlẹ̀ ògùn iná lépa omi lọ. wọ́n ní kí iná padà lẹ́yìn omi iná ló ní padà lẹ́yìn omi. ìjẹ́ ìwọ iná tó bá lò ní padà lẹ́yìn omi ariwo oró ló máa kẹ́lẹ́ sáájú ilé ọ̀run. gbogbo ọ̀tá àwọn ọkùnrin ọ̀tá àwọn obìnrin ọmọdé ni àgbàlagbà ni tó bá ń bá wa gbógun ilé ìta bá bẹ̀ lọ́jọ́ tòní tí ó bá lóun ní pé ọkọ̀ òṣìṣẹ́ máa dà á láàmú ni ọlọ́run olùdó àbáwá ṣẹ́gun ọdẹ́lẹ̀ àṣẹ àṣẹ. ìjọ ìbàdàn pa yìí fún wa kẹkẹrẹ múmọ̀jò lómi pa ò kẹkẹrẹ kó lómi pa lóko lómi pa lọ́rùn kẹkẹrẹ múmọ̀jò lómi pa ò kẹkẹrẹ múmọ̀jò. àrídẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ní ọlọ́ kọ́mọ́tà fún aṣíwájú wa Ọ̀rúnmìlà. àṣẹ àṣẹ àṣẹ. níbẹ̀ yìí a ṣe ìwúre ọdún. ìwúre ọdún. ẹ jẹ́ kí a wà ní. ìwúre ọdún ẹni tí bàbá ṣe ìwúre ọdún náà ni Aláwọ̀dé Awóyẹmí láti ìjọ Ọ̀rúnmìlà Ifákáyé jọ. ẹ jẹ́ kí a ṣe ìbà fún Ọ̀rúnmìlà. tóró jẹ́ aṣíwájú rere. alẹ́ nìkan ni mo fẹ́ kó bá mi ṣe ìbà fún Ọ̀rúnmìlà. tóró jẹ́ aṣíwájú rere. mo gbàgbọ́ wípé ire ni máa bá délé. mo gbàgbọ́ wípé ire lèmi máa bá délé. mo gbàgbọ́ wípé tèmi ò ní ṣòro ṣe níwájú Ifá. ẹ máa tẹ̀lé mi ò ní ìṣòro ṣe lọ́dọ̀ Ifá mi. èmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ Ifá mi. èmi ò ní ìṣòro ṣe lọ́dọ̀ olókun. tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ Ifá mi. ayára bí àṣà ń bẹ lọ́dọ̀ Ifá o. tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ Ifá mi. agbára bí àríyá ń bẹ lọ́dọ̀ olókun. tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ Ifá mi. wá bá wa ṣẹ́gun. wá bá wa ṣẹ́gun ọ̀tá. wá bá wa ṣẹ́gun ọ̀tá. ọ̀tá ilé. wá bá wa ṣẹ́gun ọ̀tá. ọ̀tá òde. wá bá wa ṣẹ́gun ọ̀tá. wá ṣẹ́gun. wá bá wa ṣẹ́gun ọ̀tá. eléyìí ni a fi kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba àjìkí ọba àjìkẹ́. kábíyèsí. Olódùmarè ọba lọ́sàn-án ọba lóru ọba. kábíyèsí. ọba àrí ìlú àlá ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ ìlú ọ̀fẹ́. kábíyèsí. 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 gbogbo ní ìgbà gbogbo. kábíyèsí. bẹ́ẹ̀ni. ìbálẹ̀ àti bàbá lọ́wọ́ Olódùmarè àgọ́ fún ọlọ́mọ tẹ́lẹ́dẹ́ bó ìṣàgbéjì. wá. ǹjẹ́ Olódùmarè ní bàbá? àrà tó bá wọn Olódùmarè ní dá Olódùmarè ní bàbá. Olódùmarè ti dára iyọ̀ ẹ̀mí ayé orí kọ̀ọ̀kan ọlọ́run wá sí àbọ̀lá tọ́jú yìí. ó ti dára iyọ̀ ní ayé wa nínú ìpínlẹ̀ Èkó bá wà yìí àbí tó kò dára iyọ̀ ní ayé wa ni. ó dára iyọ̀ náà wá fi wá sí òkè àwọn ọ̀dọ́ ọdún mi. orí kọ̀ọ̀kan wa la máa sọ ń tá a fẹ́ torí ìdúró wa máa ń dọ́gba ìjókòó wa máa ń dọ́gba ṣùgbọ́n èròǹgbà ọkọ̀ kálukú tá a bá wá bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ jẹ́ kí orí kọ̀ọ̀kan wá gbóhùn ẹ̀bẹ̀ sókè ká sí tú sókè táwọn ọlọ́run Olódùmarè ìwọ ọlọ́run Olódùmarè o. wọ́n lọ́rùn Olódùmarè o. wíwá tí mo wá sí òkè àbọ̀là. wíwá tí mo wá sí òkè àbọ̀là ọdún yìí. kí n má fi ṣe àṣemọ́láyé mi. kí n má fi ṣe àṣemọ́láyé mi. gbogbo ìbéèrè mi nínú ọdún yìí. gbogbo ìbéèrè mi nínú ọdún yìí. ṣe fún mi. tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. ẹ má ṣàìṣeré náà. Olódùmarè má ṣàìṣeré náà fún mi. gbogbo ẹni tá a jọ péjú pèsè ṣe bí mi. gbogbo ẹni tá a jọ péjú pèsè ṣe ọdún yìí. àtọkọ àtayà àtọkọ àtayà àtọmọ àtẹbí. àtọkọ má sọnù bí àárẹ̀. kẹ́nìkan má sọnù bí àrùn wọn. ẹ̀yẹ ká gbọ́ òṣèlú ká fi ọlọ́run o. Ọlọ́run o. Ọ̀rúnmìlà mọ̀ ẹ́ sọ́ di ìwé àdúrà. Ọlọ́run o. Elédùmarè Ọ̀rúnmìlà mímọ́ o. ká máa fi ọkọ̀ wa tọrọ àkọ́ tí a bá fẹ́ níwájú Olódùmarè. àkọ́kọ́ ni pé mo wá lọ́dún yìí jẹ́ kí n wá ní ẹ̀mí. kí n má fọdún ọdún yìí ṣàṣemọ. kí n má fọdún ọdún yìí ti lábẹ́rú. orí ọ̀pọ̀lọpọ̀ ló wà tó dájú máa ní kó máa ṣe èmi. ìmọ̀ kò máa wù ẹlòmíì aṣọ táwọn akọ́wárò mi láwọn ìlú ìgbà bọ́lá. ẹlòmíì pèsè mi ní ìpínlẹ̀ wa. èrè ń tó fẹ́ àti gbogbo ibi tó wò wá níbikíbi lórí ìkànnì tí a lè wà. ẹjọ́ kọ́ máa fi náà tọrọ ń bá a fẹ́.
ètò àbọ̀là ètò eré ní àwọn bàbá tí wọ́n ṣe gbogbo ìṣẹ́lẹ̀ àṣẹ ẹgbẹ̀ tó dẹ̀ múlẹ̀ tí gbogbo ìlú ẹ̀gbà ètò náà kò tó fi ń bìtò fún yín ọlọ́run àṣẹ náà ni kò fi dáhùn sí ìbéèrè yìí lẹ́nu kí ni ayé níbẹ̀ sí ní kí ni ayé níbẹ̀ sí ní yíyú kí ni níbẹ̀ sí ní ọ̀nà níbẹ̀ sí ní láyè kí n má gba ẹkúṣù kí n má gbà jíjẹ́ ọ̀sán fún ọ̀gá ìyáda. Ẹjọ́ súnmọ́ ìdí ẹ̀ ẹjọ́ súnmọ́ ìdí ẹ̀ ẹjọ́ ẹ ti súnmọ́ ọjọ́ ẹ súnmọ́ ìdí ẹ̀ ẹjọ́ ẹ súnmọ́ ìdí ẹ̀ ẹ súnmọ́ ìdí ẹ̀ ẹ súnmọ́ ìdí ẹ̀ bọ́dà ẹ súnmọ́ ìdí ẹ̀ ẹ súnmọ́ ìdí ẹ̀ ẹ súnmọ́ ìdí ẹ̀. Ṣé bàbá yìí kú ọlọ́run kan wọn tó fẹ́ sí ọ̀hún rẹ̀ ni? Sọ tó fẹ́ fi Olódùmarè àwọn ọlọ́ba tó lè ṣe gbogbo. Bàbá ò lè sọ pé òun fẹ́ bá ẹ ṣe, ìyá ò lè sọ pé òun fẹ́ ṣe, ṣùgbọ́n Olódùmarè ọba ló ń bá ìbá ṣe. Ìtú wá sọ lórí ọ̀kẹ́ ọ̀gbẹ́ látọdún yìí pé mo fẹ́ ní ohun rẹ̀. Olódùmarè ẹ̀ẹ́dẹ́gbàrí náà ló ní délẹ̀ délẹ̀. Ìtí àwọn ilé ní ẹ̀yà lálẹ́ rẹ̀ gbà ẹ bá wa fi àṣẹ sí i. A fi ti ní síwájú torí ìbàdà ti fi Olódùmarè ìṣíwájú ọba tó dá gbogbo wa. Àwọn ọlọ́lẹ̀ rẹ̀ gbà náà ọdún tí wọ́n síwájú àbáyé ti ìpínlẹ̀ Ògùn. Wọ́n láṣẹ sí ìtúwò tí àṣẹ lọ́jọ́ tòní. Ogún ìjà ìgbà ní gbogbo mẹ́ta ìgbà láéláé. Gbogbo mẹ́ta ìpínlẹ̀ Ògùn. Orílẹ̀-èdè Nàìjíríà ní àpapọ̀. Gbogbo ibi tí ogún sì wà ní ìkọ̀kọ̀ ní ìbàbá Akífaládé gbogbo àlékè òun náà. Bàbá wa tí wọ́n jẹ́ bàbá olórí ọmọ Dàpọ̀ Abíọ́dún olórí ni wọ́n fẹ́ tó bá ti ń tọ́jú ìṣẹ̀ṣe olórí ni Olódùmarè ọba kó bá wa dúró tì mọ́ dáadáa. Gbogbo ọ̀tá tó bá ní ìtọ́ṣe fún oníṣẹ̀ṣe yìí ó torí ẹ̀ ó ń bí òun nú fífẹ́ aláwọ̀ tó wà fún ọ̀sẹ̀ kí ọ̀rọ̀ alákejì. Bí a ti ṣe ń wo ní ilé ní àwọn alálẹ̀ lè wá bá a fi àṣẹ ṣe. Orí ìbáni ọ̀hẹ́ ó ní asùnfẹ́wà etí kúre ó ní abo òtọ́tẹ̀jọ́ ó ní adé ni wọ́n pín fún orí ìkíní ó ní okùn ni wọ́n pín fún orí ìràdà ó ní idẹ ni wọ́n pín fún olúkọba ó ní etí ni wọ́n pín ní àgbọ̀nù ògún alájẹrì gbogbo wọ́n ní kí bàbá gbà ó lóun ò gbà wọ́n nítorí kí ló ṣe máa gbà ó nítorí gbogbo àwọn ọmọ ìṣẹ̀ṣe tí a wá sókè àbọ́lá tọdún ọdún ní àtẹni tó ráyè wá àtẹni tí ó ráyè wá fún ìdílé àbí ìkejì bóun ṣe pé tí ẹ ń ṣe àtẹwọ́gbà ìwúre wa tó bá létí tọ́wọ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ láàárọ̀ ó ní ṣe ní ẹni tọ́wọ́ pẹ̀lú ẹsẹ̀ ṣe ní ń gbọ́ ẹni tó bá létí tá a bá pẹ̀lú ọjọ́ alẹ́ ṣe ní ń gbọ́ Olódùmarè agbójúsókè àwọn èlé ni gbogbo ìtí awí ní ilé ni ẹ̀bá àtẹ́tìkẹ́ gbọ́kẹ́ mú lọ ní àṣẹ ẹni ní ìjìnlẹ̀ àjíwárò ìjìnlẹ̀ ìrẹ̀ ní ìjísọ̀ ìjìnlẹ̀ ìjì òṣè ìjìnlẹ̀ sísọ ń bẹ nílé wa àìsàn ń bẹ nílé wa sí alẹ́ òní ìlàyé yásìn òfé mo pè wọ́n mo pè tí kúrè ọ̀rọ̀ ń lè tẹ́ yín lọ́mọ Ògún wọ́n ní ẹ̀kì yìí tó kò máa fi sínú náà gbogbo ìwé tí orí kọ̀ọ̀kan wá sálẹ̀ ní ẹlẹ́gbẹ́ eré òyìn dànù ìyàrá oṣù márùn-ún lọ́mọ nílà wọ́n nílé oṣù kì í yé wọn náà nílà gbogbo ìtí awúnyẹ orílẹ̀ náà kí eré òyìn dànù wọ́n ní èrò ní kíkẹ́jú ipò wọ́n ní òkè òkú ọ̀rọ̀ olùfẹ́ ń tọ́ níjọ́ tí agbèlè máa sunkún aṣọ lọ sí Olódùmarè Olódùmarè sì dàgbà òkú wá sílé ayé gbogbo èrè tí a sálẹ̀ ẹ̀dàgbàrí náà lórúkọ kan wa ẹ̀dàgbàrí náà lórúkọ kan wa àwọn ṣe ìwúre fún gbogbo àwọn tí ó ní alábàṣe gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ní àpapọ̀ tó jọ ń ṣiṣẹ́ torí àwọn nìkan náà kọ́ ni wọ́n ṣe àwọn kan náà ni wọ́n jọ rò pé ẹ̀jẹ̀ ká fún níṣẹ̀ṣe ẹ̀jẹ̀ ká fún wọn láàyè fún wa bá ìgbọ̀dọ̀ farun látòrí bàbá ẹ̀fọ́ wa kúrò tì wọ́n wọn yẹ kó rojú ọ̀sán wọn jẹ́ kó ráyè ìbàdàn má yòó kọ̀ wọ́n gbogbo tó ń dùn wọ̀ lọ́kàn Olódùmarè Ifá aládé ẹ̀fọ́ bá ṣe fún wọn ní ìrọ̀rùn ẹ̀fọ́ ṣe fún wọn ní ìrọ̀rùn ọ̀nà tó bá lókun tó máa gbé gbà Olódùmarè ẹ̀fọ́ ara gbúgbà wọ́n ẹlẹ́ni wẹ́lẹ́wẹ́lẹ́ ń sọ wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rẹ́wọ̀lẹ́ sọ rẹ̀ náà múlà múlà gbé ní ìgbà ìgbà ara ọ̀tá owó ń kí ìgbé ọ̀run ìgbé ara Àràké wọlé ìgbé rárá. Ìjọba ìdílé gbogbo àwọn tó wá sọ pé ìtí ọmọ Dàpọ̀ Abíọ́dún ṣe àti àwọn alábàágbé wọn àtàlẹ́ òṣìṣẹ́ wọn Olódùmarè bàbá ilé-ìgbìmọ̀ aṣòfin Olódùmarè àwọn ọ̀tá wọn tẹ́fẹ́ bẹ̀rẹ̀ ní ìkọlẹ̀ wò. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ṣe ìwúre fún wọn torí àwọn ni bàbá wa lókè pátápátá Olódùmarè ikú òtí láàyò pa wọn fún wa. Ẹ̀mí àti ilé túbọ̀ gbé orílẹ̀-èdè ìlẹ́gùdé ẹ̀bá àjogún ẹ̀ fún wọn. Àwọn tó máa jẹ́ pé àsìkò wọ́n tún gbogbo ọlá ẹ̀bá wa yọ̀ ọ́ tì wọ́n. Lọ́kọ́ lè ṣe déédéé fún wa. Olódùmarè ẹ̀bá wà pẹ̀lú wọn. Lọ́ba ládéládé ọlọ́torí aláké tilẹ̀ gbá. Olódùmarè ẹ̀bá àdúró tì wọ́n. Ẹ̀bá ṣílò tó ẹ̀bá àdúró tì wọ́n. Ẹ̀bá olóhùn tó ẹ̀bá àdúró tì wọ́n. Gbogbo lọ́ba àti àgbẹ̀ ẹ̀bá àdúró tì wọ́n. Olódùmarè bí wọ́n ṣe ń gbé ìṣẹ̀ṣe lárugẹ ẹ̀bá bá gbé àwọn náà ga. Ìfáyé lókè là kéré lókè là ẹ̀fọ́ lókè là tọmọdé òde sí
adọ́mọlá iwájú ọmọ ọba àgbẹ̀gẹ́ lókun tó máa là tó lọ tẹ̀ wípé òkè lọ́la àwọn máa ọlọ́ọ̀bọ̀lá olóòrùn ọkùnrin olóòjẹ̀ kọ́ máa ṣàárẹ̀ kọ́ máa ṣọ́kùnrin nígbà ìlú kọ̀ọ̀kan máa wá ṣe ìwé kan tó jẹ́ ti gbogbo ọgbẹ́ èyí tí àwọn wà ní àpapọ̀ níbi gbogbo jẹ́ sí láǹfààní àti máa wò wá ojú ẹkú ojú yóò ní fún. ẹ̀yin tí ẹ fi ìríran yín lé ètò ọdún ní ọdún tó ń bọ̀ ẹ̀rìn ìyá fọ́jú. ẹ fi gbọ́ ọ̀rọ̀ ayọ̀ nílé ilé ìjà àbọ̀là lọ́dún ọdún ní ọdún tó ń bọ̀ ẹ̀rìn nígbẹ̀gbẹ̀ ìbànújẹ́ gbogbo ẹ̀rìn nígbẹ̀gbẹ̀ ìbànújẹ́ gbogbo ìrìn ìjà wá gbogbo babaláwo ilẹ̀ ìgbàlátúrò olúfẹ́ ìgbà olùkọ́ olúfẹ́ ìgbà gbogbo àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn bàbá wa Arẹ́gbẹ́ṣọlá Alépúpọ̀ àwọn bàbá wa Fẹ́mi Oníyì bá òkú àti bàbá wa Olúfẹ́dé Àmọ̀dá abẹ́rẹ́ ẹ̀fá àti bàbá Bàtálì ọ̀tí dárúkọ ọgbọ́n olóògbé ẹ̀dá pápá sílẹ̀. gbogbo àwọn ọlọ́balọ́ba tó àmà olójoojú bàbá wa oníta àfẹ́lẹ́ ẹ̀rọ àdúró ti wọ̀ ẹ̀jẹ̀ tó máa ṣe yọrí gbogbo ìtàlá ẹgbẹ́ international council ìfẹ́ ìlíjọ ẹ̀rọ àdúró ti wọ̀ gbogbo oníṣẹ̀ṣe ní àpapọ̀ olójú ni ọlọ́yà lọ́gbọ̀dọ̀ àrílẹ́gbọ̀n ìbàbá ìṣẹ̀ṣe lè wọ́n tẹ́kọ̀ máa gbè wá ó máa gbè wá kí fàlàdé máa padà lẹ́yìn gbogbo wa níbi ìṣẹ̀ṣe tí a wà yìí jẹ́ kó máa kọ́lé kó máa ra ọdún kọ́lá tó lè ṣe kó máa jẹ ìyá láti sàmúlẹ̀ tó ti bá ní oníwájú ọkùnrin lọ́wọ́ tó ń bọ̀ kọ̀ wálà tó náà ní kó ṣe wọ́n ní awolọ̀ kí o awolọ̀ ìfẹ́ ìjọba ṣe níbi ìṣàṣìwọ̀n gbọ́ àníjà láti sà àníjà owó àpárò ìfẹ́ aládé àdúró ti wà ilé ìmọ̀ ìyàwó pẹ̀lú wa àbí lóògè wọn pẹ́ síbẹ̀ fún wa gbogbo ọjọ́ àjọṣọ ní àjọṣọpọ̀ ọmọ ọdún láyé báyọ̀ tàbí lọ́ máa délé pẹ̀lú ìfẹ́lá ìdébàrò àrìnàgbére àpòyà ibi abẹ́òṣùpá ògbòdò orílẹ̀ ìmọ̀ ìlọrin tó rẹ̀ bọ́n tó ṣe ó gbé àdélébàrò àrìnàgbére àpòyà ibi ilé àpòyà lọ́nà tó tọ́ máa bá wa délé. ìfọ̀nìsí àwílẹ̀ ní kàṣà ìṣẹ́ bí wọ́n ń sọ sí ìlú láwọ̀ lọ́wọ́ ní ìlú àwọn ìpínlẹ̀ ọ̀sẹ̀ tí àwílẹ̀ ní kàṣà ìṣẹ́. ọ̀nà Elédùmarè lọ́nà Ifá èyí tẹ̀ wí ẹ̀kàṣà ìṣẹ́. ọba fi àṣẹ sí kí ẹgbẹ́ kẹgbà tẹ́mílẹ̀ ní àṣẹ fúnra kìsọ́nà ìlú orúkọ mímọ́ eléyìí tí a fún aṣíwájú alágbàlúwa Ọ̀rúnmìlà àṣẹ àṣẹ àṣẹ. ọyọ ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ fi ìjókòó sí ẹ ṣe àdúpẹ́ ọyọ ẹ jókòó ẹjọ́ ayíṣẹ wà bí ẹ bá wà ẹsùn mẹ́yìn bẹ́ẹ̀ bá wà ní ọba bá ti súnmọ́ wa jù ohun tẹ́ ẹ máa mú yẹn ò ní wà pàtó ẹjọ́ iṣẹ́ táwa náà mọ̀ nípa ẹ̀ ni ẹ túbọ̀ bá a sún sẹ́yìn àyè wà ẹjọ́ ẹ bá wa sún sẹ́yìn ẹjọ́ ẹ bá a sún sẹ́yìn. níbẹ̀ yìí ọ̀rọ̀ ìṣítí òun ló kù tí ẹjọ́ ẹ má pariwo ẹjọ́ ẹ má pariwo ẹ mà pé gbogbo nǹkan wá ṣe bí ìwúre ni lágbára Elédùmarè lágbára Ifá aládé lágbára arúgbó alálẹ̀ igba alálẹ̀ Elédùmarè àtẹwọ́gbà ìwúre wa àdúrà wa yóò gbà ọ̀rọ̀ ìṣítí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lọ́dọọdún adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba àgbàgbọ́ Abíọ́dún àyàn wá bí wọ́n rán àyàn wá láti wá wo nǹkan tí à ń ṣe àwọn náà máa rí pé nǹkan tá à ń ṣe kì í ṣe nǹkan òkùnkùn akínàmà wa Mrs. Olúwatósìn Mariam Olóko ọlọ́kọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà àwọn ọmọ ẹ̀yin náà lẹ́wọ̀n lẹ́ẹ̀mí o kò sí tó máa ṣọ̀mọ́ ọmọ yín kò sí tó máa ṣọkọ lé yín kò sí tó máa ṣẹ̀yìn náà pátápátá àti gbogbo àwọn ọlọ́pàá ṣiṣẹ́ yín pátápátá o lágbára Elédùmarè ọ̀rọ̀ ìṣítí ẹni tí ó bá wá ṣe ọ̀rọ̀ ìṣítí náà ni Àkànbí Ifá Káyọ̀dé láti ìjọ Ọ̀rúnmìlà Adúláwọ̀ ariwo yíyá pọ̀ jù ẹjọ́ ẹ ṣé o. ẹ̀yin Òdùmarè. orúkọ Òdùmarè ní kí á fi yìn fún. ọmọ agbára ẹ jẹ́ kí á yin Òdùmarè. orúkọ Òdùmarè ní kí á fi yìn fún. ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. oró jẹ́ aṣíwájú rere. ire ń tèmi o. ire tọmọ Ọ̀rúnmìlà ire tèmi. mo kí gbogbo àwa tí a wá sí ibi ìṣẹ̀ṣe ti ọdún yìí mo gbà ní ìwòye fún oníkọ̀ọ̀kan wa pé àwọn ibi tí ọdún yìí ṣe àṣeyọrí. gbogbo oníkọ̀ọ̀kan tó wà nílé pátá àti àwọn tó wọ̀ sí níbi tí wọ́n ń fi ẹ̀rù bá wa lọ àwòrán àwọn àtìláyọ̀dẹ́. nígbà yà fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ ìṣítí
àbí ká sọ pé ọ̀rọ̀ àmọ̀ràn fún ìsìn ti ọdún ìṣẹ̀ṣe 2023. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ níbi tí a bá dúró tàbí tí a bá jókòó sí. Mo fẹ́ kí a tẹríba ká ṣe ìwúre ráńpẹ́ ká tó tẹ̀síwájú. Ọlọ́run ọba Olódùmarè. Kábíyèsí. Òkìtìbí lọ́ba tí kọjú ẹkú dà. Kábíyèsí. A ti péjọ ní ọdún yìí gẹ́gẹ́ bí ìṣòro alọ́dọọdún láti ṣe ọdún ìṣẹ̀ṣe káàrí àgbáyé ayé tí ìpínlẹ̀ Ògùn náà ní ọ̀rọ̀ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àti àwọn tí wọ́n bá wa ṣe. A fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ ìṣítí ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo wa tí àwọn àdébí ẹlẹ́ṣẹ̀ ní wa ẹ dáríjì wọ́n ní wa. Ẹni tí máa sọ̀rọ̀ náà jáde bàbá mímọ́ Olódùmarè ẹlẹ́ṣẹ̀ ní ẹ dáríjì. Àṣẹ. Gbogbo tí kọ̀ọ̀kan tó máa gbọ́rọ̀ náà ẹlẹ́ṣẹ̀ ní ẹ dáríjì wọ́n ní wa. Àṣẹ. Ìtí a máa bá wa sọ lénìí, ìtí wọ́n máa ní ìbùkún tàbí tó máa jẹ ẹ̀ṣẹ̀ níbẹ̀. Ọlọ́run Olódùmarè ẹ̀yin lọ́ba tí kò àṣìṣe ẹ̀dá rẹ̀ ọba wa parí Olúwa. Èmi ò kọ́ tiẹ̀ ìwé òkọ́ tèmi, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ má jẹ́ kó dá sílẹ̀ láàrin wa. Níparí ọ̀hún gbogbo ká láàrọ̀ bá lè máa lò lóṣù. Ó fún àdúrà àti ọ̀tọ̀rọ̀ láyé ọlọ́run àti ayé àyè kọ̀ọ̀kan. Àṣẹ. A fẹ́ kí gbogbo wa kí adẹ́tí wa bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ọ̀rọ̀ ìṣítí tòní. Torí pé ohun tí a fẹ́ sọ lénìí, a ti ń sọ ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n tí òní ó tún máa gba ọ̀nà àrà ó tún máa gbà jáde. Kí ni nǹkan tí a fẹ́ fi bá ara wa sọ̀rọ̀ lónìí? Ó ní wípé oore wo ló wà nínú ètùtù ṣíṣe àti ìjọsìn? Àbí ká sọ wípé kí ni èrè ètùtù? Kí ni èrè ìjọsìn? Àǹfààní wo ni méjèèjì wá mú dání tó lè ràn wá lọ́wọ́? Gbogbo wa ni a lè sọ wípé àwọn ohun tó ń jẹ́ ètùtù ní oríkì èyí tí oníkálukú lè fún ní àyè ara tiẹ̀ eléyìí tí olóyìnbó pè ní definition. Tí a bá béèrè lọ́wọ́ ọkùnrin tàbí lọ́wọ́ obìnrin tàbí lọ́wọ́ ọmọdé tàbí alàgbà kí ni ètùtù, gbogbo wa la máa rí ń sọ̀rọ̀. Ṣùgbọ́n láì fi àkókò wa ṣòfò, ètùtù jẹ́ ọ̀nà tí à ń gbà láti fi dúpẹ́ àti láti béèrè oore lọ́wọ́ àwọn irúnmalẹ̀ wa. Ẹ má wá jẹ́ kí á gbàgbé wípé bí a ṣe ní àwọn irúnmalẹ̀ eléyìí tí à ń ṣe ètùtù fún láti gba oore lọ́wọ́ wọn tàbí láti fi dúpẹ́ láti fi ìfẹ̀mí ìwòre wọ̀n wípé ìwọ irúnmalẹ̀ oore tó ṣe fún mi, mo dúpẹ́, mo fẹ́ kó ṣe ìmí ìsìn fún mi. Bẹ́ẹ̀ náà la ní ẹnìkan eléyìí tó jẹ́ wípé ó ga ju gbogbo wa lọ. Tó dẹ̀ jẹ́ wípé láìsí òun kò sí àwa. Láìsí òun kò sí irúnmalẹ̀. Láìsí òun kò sí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. Òun ni Ọlọ́run ọba Olódùmarè. Bẹ́ẹ̀ni. Èyí tó dá kó wa tó dá ọkùnrin tó dá obìnrin tó dá ọmọdé tó dá àgbàlagbà. Tí a bá wá sọ wípé à ń ṣe ètùtù ní gbogbo ìgbà, báwo ni ètùtù yìí, báwo la ṣe mọ̀ tí ètùtù yìí tó ń dé ibi tí ó yẹ kó dé tí a fi ń rí èsì ẹ̀? Eléyìí òun ni ó mú ìjọsìn wọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní àwọn ìgbà tí ó ti pẹ́, àwọn elétùtù wọ́n máa ń pè wá ní ẹlẹ́bọ. Ṣùgbọ́n ayé ta wà ń sìn òdodo ọ̀rọ̀ tí fìdí múlẹ̀ débi pé wọ́n ti mọ̀ yíká kì í ṣe ẹlẹ́bọ. Àwa fúnra wa ẹ má wá jẹ́ kí a tún ti ara wa débi wọ́n tún máa sọ wípé wọ́n tún ti padà sí ti ẹbọ. Ìgbà ìmọ̀ ni wọ́n ń pè wá lẹ́lẹ́bọ nítorí pé kí ni wọn ò mọ̀ túmọ̀ ètùtù tàbí wọn ò mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní ẹbọ. Kò sí ẹni tó fi rúbọ lójúmọ́ ọjọ́ kan, àfẹni tó bá ní jẹ, àfẹni tó bá ní mu. Tó o bá ti ń jẹun, o ti ṣètùtù ara ẹ. Tó o bá ti ń mu, o ti rúbọ fún inú, o ti rúbọ fún ara. Ẹni tí ò ní ṣètùtù, a jẹ́ pé ẹni yẹn, a jẹ́ pé ó ti dolóògbé, kò sí ní ayé wọn. Nípa ìdí èyí, àwọn ètùtù tí a máa ń ṣe yìí, gbogbo wa ní àwọn èrè tí a máa ń rí nínú ètùtù. Tí wọ́n bá ní ká ṣe ètùtù kan, a lọ sílé. Bàbá lọ sílé àwọn aláwo tí a máa ní bọ́yọ̀ àlọ́kan bò náà máa ní lọ́bọ̀ Èṣù, lọ́bọ̀ Ògún, lọ́bọ̀ Ṣàngó, lọ́bọ̀ orí. Àwọn eléyìí ní ètùtù.
àwọn eléyìí ní ọ̀nà ìṣẹ̀ṣe èyí tí a máa ń gbà láti ṣe kí ni o láti fi tọrọ nǹkan láti fi dúpẹ́ láti fi béèrè oore mi lọ́wọ́ Olódùmarè lọ́wọ́ Ọlọ́run. Kí wá ní ìjọsìn? Ìjọsìn òun ni àpéjọpọ̀ ènìyàn tí a ṣe wà níbí lónìí ní wákàtí ọ̀wọ̀ ìjọsìn máa ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí tí ó fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé tí a bá ti rí ẹni méjì mẹ́ta mẹ́rin tí wọ́n péjọpọ̀ síbì kan ṣoṣo tí wọ́n ń sìn àbí tí wọ́n fi ohùn ọpẹ́ fún Ọlọ́run, kí ni wọ́n ń ṣe o? Ìjọsìn ni wọ́n ń ṣe. Oríṣiríṣi ìjọsìn ló dẹ̀ wà, ṣùgbọ́n nǹkan kan tí ó máa ń mú àwọn ènìyàn wò wípé iṣẹ́ babaláwo ẹ̀sìn ni kì í ṣe iṣẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe òun ni àwọn ní ilé ìjọsìn tí a máa ń lọ. Eléyìí ló ń fà á tí wọ́n fi máa ń fojú àbùkù wò wípé iṣẹ́ tí à ń ṣe ìjọsìn ni. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni iṣẹ́, ọ̀tọ̀ ni ìjọsìn. Tí a bá máa jọ́sìn, a ní àwọn ààyè tí a fi sílẹ̀ láti lọ ṣe ìjọsìn. Eléyìí tó ṣẹ̀ṣẹ̀ wípé ó ní ọjọ́ kan pàtó tí a yà sọ́tọ̀ fún ìjọsìn oníkálukú láti lọ jọ́sìn. Bàbá ní ká bẹ̀rẹ̀ sí ní ká àwọn ìjọsìn tó wà lẹ́gbàá ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́. Ṣùgbọ́n àwa tí a wà nínú ẹ̀ ẹ má jẹ́ kí á kó ìrẹ̀wẹ̀sì. Kí wá ní ìbáṣepọ̀ tó wà láàárín ìjọsìn àti ètùtù? Ìbáṣepọ̀ tó wà láàárín ìjọsìn àti ètùtù ó ní wípé tí a bá ń ṣe àdúrà nídìí ń malẹ̀ wa, tí a fi ń dúpẹ́ àbí tí a fi ń béèrè oore, ẹ má jẹ́ ká gbàgbé wípé ó ní ẹnìkan tó ga jù wá lọ, eléyìí tí gbogbo àdúrà tá à ń ṣe yìí tó padà lọ sọ́dọ̀ ẹ̀. Ibẹ̀ ni ìjọsìn ló ti máa ń bá wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú àwa babaláwo, àwọn ọjọ́ ìjọsìn tó yẹ ká lọ fi jọ́sìn fún Ẹlẹ́dàá tó yẹ ká fi lọ sílé ìjọsìn láti lọ sọ wípé nínú ọjọ́ méje tí Ọlọ́run gbé fún wa láàrin ọ̀sẹ̀ kan ká fi ṣiṣẹ́. Àwọn àsìkò ọjọ́ ìsinmi eléyìí tí a yà gẹ́gẹ́ bí ọjọ́ ìjọsìn yìí, ó yẹ kí a máa fi àsìkò ìjọsìn ká máa fi sílẹ̀ láti lọ jọ́sìn. Àní èkíyèsí oní oúnjẹ kí ẹlòmíì kó mọ̀ wípé ọjọ́ ìjọsìn ló ṣe kókó. Ṣùgbọ́n máa fẹ́ kí a ní àkíyèsí kan láti wákàtí lọ àwa tí a jẹ́ babaláwo tàbí tí a jẹ́ oníṣẹ̀ṣe. Tí a bá tẹ̀lé ṣe àkíyèsí, a máa rí wípé nǹkan tí à ń ṣe tàbí àwọn ètò wa ìlànà wa ó máa ṣe kí ni ó máa tún ní àkùnlé. Yálà ọjọ́ àbámẹ́ta ni tàbí ọjọ́ àìkú ìjọsìn ìtí abátọ́ máa lọ nínú ẹ̀, ẹ jẹ́ ká wò ó ká mọ àsìkò tí wọ́n ṣe. Ẹ wá jẹ́ ká fi wákàtí méjì eléyìí tí wọ́n fi ń ṣèjọsìn tàbí mẹ́ta tí a fi ń ṣèjọsìn, ẹ jẹ́ ká fi sílẹ̀ ká fi fọ́lọ́run. Ẹ jẹ́ ká lọ sílé ìjọsìn. Yálà o ní ẹni tó fẹ́ bá ṣiṣẹ́ oníbàárà níjọ́ yẹn gangan. Ẹ jẹ́ kí á jẹ́ kí wọ́n mọ̀ wípé a ní ìjọsìn, a ní ẹ̀sìn tí à ń sìn. Eléyìí tó yàtọ̀ síṣẹ́. Ẹlòmíì ti da ọjọ́ iṣẹ́ ó ti dàpọ̀ mọ́ ọjọ́ ìjọsìn. Ẹ jẹ́ ká fi wákàtí méjì àbí mẹ́ta ẹ̀ ká fi sílẹ̀ fún ara wa. Ẹ jẹ́ ká fi sílẹ̀ fún Ẹlẹ́dàá, ká lọ sílé ìjọsìn. Ká sọ fún àwọn oníbàárà wa wípé ìjọ jẹ́ gbọ́, mo nílé ìjọsìn tí mo lọ. Ìbá da tí wọn náà tó bá tẹ̀lé ṣe kí ni o, jẹ́ ká jọ lọ. Wá lọ wo ìyàtọ̀ ẹ̀sìn àti ìyàtọ̀ iṣẹ́ tí mo ṣe. Torí pé wọ́n máa wò wípé ẹ̀sìn ìjọ Ọ̀rúnmìlà eléyìí tí à ń ṣe, wọ́n máa ní ti babaláwo nìkan ni tàbí tolóríṣà nìkan ni. Eléyìí tí òdẹ̀ kì í ṣe ti babaláwo nìkan tàbí tolóríṣà nìkan. Torí pé kì í ṣe àwọn nìkan ló ní ilé ayé tí Ọlọ́run Olódùmarè kó gbé wa lékè. So ìgbà tí a bá ti mú àwọn nǹkan méjèèjì yìí tí a bá ti mú papọ̀ àti ètùtù àti ìjọsìn, a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ìwọlé ló wà níbẹ̀. Ẹlòmíì láàárín àsìkò tó yẹ kó lọ sílé ìjọsìn tó padà yìí, tó bá lóun jókòó ní òfẹ́ lálejò lóhùn kò ní ṣe kankan tó máa fi lọ tó máa fi dé. Ó dìgbà tí wọ́n bá padà dé tàbí tí ìjọsìn bá darí sẹ́yìn, wọ́n ṣẹ̀ tó máa rí oníbàárà kọ̀ọ̀kan. Kí wọ́n là ń fi àsìkò ìsílẹ̀ fún ká sọ wípé àwa fúnra wa o, a fẹ́ lọ ṣe kí ni o, a fẹ́ lọ ṣe ìjọsìn fẹ́lẹ́dàá wa. Ó lè dá lójú pé gbogbo àdúrà tó bá ń gbà nílé ìjọsìn àti lójú Olódùmarè wa gbogbo, Olódùmarè a máa tẹ́wọ́ gbà á, a ò ní ṣe àṣetì. Ọdún yìí èyí tí a wá ṣe yìí kò ní jẹ́ àṣemọ fún oníkọ̀ọ̀kan wa. Nípa èjì èyí, I will rapidly go into my speech for today
as I usually do on this occasion of today. This is a speech delivered at the by Ojubono Ifakayode Akobi from Odo Adulawo, dated today, 20th of August 2023. Vote of thanks. My special vote of thanks goes to God Almighty, Olodumare, the creator of all things in the world, for letting us all witness Abiodun and his cabinet for the holiday declared for all Isheshe practitioners in the state. We pray that your administration in the state shall progress abundantly as well. And also to the man of dignity, Professor Wole Soyinka, for his advice to the President of Nigeria, President Bola Ahmed Tinubu, to approve August 20th as public holiday to all the Isheshe devotees. We all say a very big thank you, sir. My topic for today is religious intolerance. My severe concern about the country is religious intolerance, which has made most things in the country to go upside down. Religious intolerance can be defined as the ability of adherents of a particular religion to acknowledge, accommodate, and accept the right of others to live by another faith different from his own, emanated from the perceived superiority of one religion over the others. Religious intolerance is perhaps the earliest example of structural bigotry. Many earlier societies were configured around religious identity and religious group membership. Religious identity or lack of provided a ready dose of exclusion, discrimination, persecution, oppression, and violence. Religious intolerance remains a strong driver of structural bigotry in the modern United States. Targets of religious intolerance are often those who practice or are perceived to practice faith other than mainstream Christianity and those who are secular or otherwise reject religious practice or affiliation. Causes of religious intolerance. The listed point below are major causes of intolerance in the country. Number 1, ignorance, ethnicity, fanaticism, politics, and independence. We have selfishness part of it and poverty. Then we have influence of foreign rivals. How these listed problems are caused results into the following. Number 1, we have riots, it prompts hatred, unfriendly relations, increased tension, destruction of lives and property, and reduction of economic activity as well as income in the affected areas. The following are the control measures listed. Number 1, Nigeria should remain a secular state. That is, people should be allowed to practice the religion of their choice. Number 2, educating people on the needs of tolerance and respect human rights of other people. Number 3, prohibition of financial groups. Number 4, financial groups to face court actions. Religious body must pay compensation for damages done by their members during riots. Number 6, government and religious institutions are to be kept away from each other. Last but not the least on the point, police should intervene against fanaticism. On this note, I commend the effort of Professor Wole Soyinka for his action towards ignoring religious intolerance. Before taking my leave here today, I will use this as a privilege to also advise all Babalawo and Isheshe folks to caution themselves towards their bad habits and atrocities about Isheshe ministries. Because Eba Council of Babalawo has launched House of Assembly for Unified Bar and task force that wants to eradicate all these bad things and bad allegations that stain us. I pray we all have a prosperous festive celebration and witness more of its improvements and conditions. Àṣẹ. Àbọ̀rú opposition. Ògbó àtọ́ àsúrè ìwòrò. Kò ní sí àyè láti sọ fún wa ní Yorùbá ṣùgbọ́n ká ní ààfin bàbá wa kábíyèsí
a lè sáré ṣe gbogbo eléyìí. Ìdúpẹ́ ọdún ẹni tí ó bá wá ṣe ìdúpẹ́ ọdún náà ni olówó òkèrè Fásọ̀yà láti ilé ìjọsìn Àfàdúrà Jagun. Aláyọ̀ kò ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Tóró jẹ́ aṣíwájú rere. Ẹni tó ń gbé tinútinú àti ayọ̀ ló fi wá síbí. Ẹ ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Tóró jẹ́ aṣíwájú rere. Aláyọ̀ kò ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Tóró jẹ́ aṣíwájú rere. Ẹ yẹ ká di ẹlẹ́dàá wa mú. Nítorí pé Ọlọ́run kà wá yẹ lónìí tí ò jẹ́ kí a kú láti ọdún tó kọjá tí ó dá wa sí tó fi àbòyà àti ìṣẹ́ ẹ̀ tó fi bò wá. Nítorí orin kan ló sọ, ó ní Ifá mo dúpẹ́, Ọjọ́ òní ṣojú mi, wọ́n máa yọ̀ Ifá. Ifá mo dúpẹ́, ọdún òní ṣojú mi, wọ́n máa yọ̀ Ifá. Ọpẹ́ àsìlá, ọjọ́ òní ṣojú mi, wọ́n máa yọ̀ Ifá. Ọjọ́ òní ṣojú mi, wọ́n máa yọ̀ Ifá. Ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. Tóró jẹ́ aṣíwájú rere. Kí a mú owó tó jọjú, kí a ṣàdúrà sí pé ọdún yìí ó ṣojú ẹ̀mí wa. A ò gbé ọmọ sí, a ò gbé aya sí, a ò gbé ọkọ sí, a ò sí lọ́sibítù bẹ́ẹ̀ la ò sí lọ́gbà ẹ̀wọ̀n. A sì nínú rírọ̀jú jẹ, a sì nínú rọ́jú mú. Ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ kí a mú owó kí a wá fi dúpẹ́ níwájú Ifá. Nítorí ẹni tí Ifá ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́jà kò ní lẹ́rù lọ ni. Nítorí Ifá ní ọkàn pé agágan. Adágún labalábá ẹlẹ́rù nẹ̀nẹ́ kúnlẹ̀ gbogbo ló ń sun. Ó ní mo mà ṣọ́ ọpẹ́ o. Ọpẹ́ o mà ṣọ́ ọpẹ́. Ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ kí a dìde nínú ẹsẹ̀ wa kí a máa súre sí inú owó yẹn. Ẹni tó bá mọ̀ wípé inú òun dùn láti wá síbí lónìí tí ó wá dúpẹ́ níwájú bá tó wá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Tó bá máa dìbò yí àwọn ọdún kí gbogbo nǹkan wa tí à ń fẹ́ níwájú bá kó ti dì báyìí lọ. Àṣẹ. Ẹ̀dìdé ẹ máa bọ̀, ẹ̀dìdé ẹ máa bọ̀, ẹ ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn. Ẹ máa máa dìde ká máa bọ̀. Ẹ bá wa fi àmọ́ ẹ̀ orí kọ́lá ìkọjá ẹ̀jọ̀. Ẹ bá wa fi àmọ́ ẹ̀ àṣọ̀kẹ́ káṣọ wá dúpẹ́ o. Wọ́n ní lọ́mọ eku wá jí, wọ́n ní lọ́mọ eku wá ṣọpẹ́. Ọmọ eku lòun ò ní ṣọpẹ́. Wọ́n ní ikú pápẹ́ ló máa pa yèyí ọmọ eku. Ifá ní ká ṣọpẹ́, wọ́n ní ká ṣọpẹ́ ìlàgbára àwọn èèmú. Wọ́n ní tí ọmọ ẹja bá jí, wọ́n ní kí ọmọ ẹja máa ṣọpẹ́. Àwọn ọmọ ẹja náà wọn ò ní ṣọpẹ́. Wọ́n ní ikú ìgèrè, ikú ìwọ̀ yóò máa pa èyí ọmọ ẹja. Ifá ní ká ṣọpẹ́, wọ́n ní ká ṣọpẹ́ ìlàgbára àwọn èèmú. Wọ́n ní tí ọmọ ẹyẹ bá jí, wọ́n ní kí ọmọ ẹyẹ máa ṣọpẹ́. Àwọn ọmọ ẹyẹ ní ọ̀rọ̀ òní ṣọpẹ́, ó ní ikú ọ̀fà, ikú òkú yóò máa pa èyí ọmọ ẹyẹ. Ifá ní ká ṣọpẹ́, wọ́n ní ká ṣọpẹ́ ìlàgbára àwọn èèmú. Wọ́n ní tí ọmọ ẹyẹ bá jí, wọ́n ní kí ọmọ ẹyẹ máa ṣọpẹ́. Àwọn ọmọ ẹyẹ náà ò ní ṣọpẹ́. Wọ́n ní ikú ìbọn, ikú àdá, ikú ọ̀bẹ yóò máa pa èyí ọmọ ẹyẹ. Ifá ní ká ṣọpẹ́, wọ́n ní ká ṣọpẹ́ ìlàgbára àwọn èèmú. Wọ́n ní tí ọmọ ènìyàn bá jí, wọ́n ní kí ọmọ ènìyàn máa ṣọpẹ́. Ọmọ ènìyàn wọ́n tọ̀ wọn kọ́ adágún alábẹ́rẹ́ lóhùn náà tọ̀mọ̀tà. Ó fẹ́ kú sùn láwọn ilé gbogbo. Ìwọ́n tí ọmọ ìlú pé ibà ṣiṣẹ́ lórí lónìí. Tí ọmọ ìgbẹ́ inú ẹ̀ dùn. Tí ọkọ ìyàwó àti ọmọ wa. Tí wọ́n náà wá ní ayọ̀ àti àlàáfíà tí ó wà nínú nínú tó kọ́ tó fẹ́ wà nínú kẹrin ní ìrọ̀rùn. Ọpẹ́ ló yẹ àdúrà ló màmá yẹ o. Gbogbo ọ̀nà tá a gbé tá a wá gbà. Ọ̀rúnmìlà ń fàṣẹ sí o. Ọpẹ́ ló yẹ.
pé ìgbà tí ẹ lóore ní ọdún tó kọjá tó fún wa lọ́dún yìí wọ́n tọrọ oore ńlá ní ìdádúró Olódùmarè tó bá máa dìbò yí àwọn ọdún kò tún lé jù báyìí lọ ní gbogbo nǹkan ẹ̀kọ́ ti dára jù báyìí lọ. Ìfà rẹ̀ dára ìlú ti àwọn tí wọ́n fẹ́ mú owó ọpẹ́ wọn bọ̀ lọ́wọ́ ìyàwó fàrẹ o àwọn ìyàwó fàrẹ o àti ìyá ìlàjọ lórí lánàá lájọ náà ni ẹni wọn gbà sọ. a máa ṣe tuntun wọn ní. ojúbọ̀nà ó yá o. Bàbá kò ní okùn nílé bàbá wa alákẹ́rẹ́ àgbà. Òkè Abọ́lá náà la ṣì wà yìí. Wọ́n fẹ́ bọ omi kí àwọn èèyàn tó máa bù ú. Omi tí ó wà lórí Òkè Abọ́lá wọ́n fẹ́ bọ kí àwọn èèyàn tó máa bù ú. Mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò wá, ẹ ò ní ṣìṣe, ojú wa máa rọ́dún. Gbogbo àwọn olólùfẹ́ ìṣẹ̀ṣe pátápátá ojú wa máa rọ́dún. A ò ní rí wàhálà, a ò ní táwọ́ náà, a ò ní dẹni àwátì, a ò ní dẹni àdégbìn. A fẹ́ bọ omi tó wà ní Òkè Abọ́lá báyìí. Nígbàdàn. Omi ẹ̀rọ, ìdí omi ẹ̀rọ la wà yìí. Àwọn bàbá fẹ́ bá wa bọ omi yìí kí a tó máa bù.
Yes, ma'am. Yes, ma'am. I shall. Come on, yeah, you are. Oh, wow, you bet. Wọ́n sì ń bọ omi ẹ̀rọ tó wà ní òkè àbọ̀là lọ́wọ́ báyìí. Láwo ìjápọ̀nlá. Ara lè mi ẹ̀yìn láwo àjàgbá láàrin. Akọ ẹ̀jọ̀. Wọ́n bá lù mí. Wọ́n fẹ́ ìyàwó rẹ̀. Àwọn ọmọ bí. Àwọn akọ. Ìgbàgbọ́ ìpamọ́. Bí olóòtú máa yà sọ. Lẹ́yìn jẹ́jẹ́ kẹ́ni. Bàbá tó ń bá Ìbà Olúwo ìbà ojúbọ̀nà. Ṣé mo túbọ̀ kí n tó ṣàwò? Ìbà Olúwo ìbà ojúbọ̀nà. Ṣé mo túbọ̀ kí n tó ṣàwò? Ìbà Olúwo ìbà ojúbọ̀nà. Bẹ́ẹ̀ni o, ìdáṣe kọ́ ìbáníye. Nígbà mú ìrèlé jẹ́jẹ́. Ṣé mọ̀ ṣọ ìbàbò? Múlọ lọ́jà mú ṣe. Lọ́jà mú ṣe. Ìbà akọ́dáyé, ìbà àtẹ̀lẹ́rọ̀rùn, ìbẹ̀ ìbàbá, ìbẹ̀ ìyèyé, ìbà Olúwo, ìbà ojúbọ̀nà, ìbà parí pádáṣọ àmúrò, òun àwọn ọmọdẹ̀rọ̀. Àbí náà wọlé àṣẹ òkò pẹ̀lú ṣàyíká. Ìbà àgbàláyé. Ìbà ṣẹ̀dá, ìbà bàbá, ìbà yèyé, ìbà
ìbà ojú bọ̀nà ìbà àbárìbá dájọ́ máa múró ohun àwọ̀ malẹ̀rọ̀ àbíbá wọ́dà ṣe òkúrò tó ìgbà àṣegbà ṣe bí àṣegbà o àṣegbà o àṣegbà àṣegbà àgbẹ̀ àgbọ̀. Èèfà olókun asọ̀rọ̀ dáyọ̀ ẹ̀ lábára àgbọ̀n mi fún àtórí ẹni tí kábíyèsí ló tó ọba. Èèfà onílé eré kábíyèsí kábíyèsí ìwọ lọ́wọ́ ọ̀kọ́ ọmọ lọ́rọ̀ bí iye kábíyèsí láti ní àjàgbá ní kọ̀jú òun ẹ̀wọ̀n. Kábíyèsí èèfà lòdì tí ń dorí elémèrè kó má ba wò. Kábíyèsí ọba tí ìfọ̀bá jẹ aláwọ̀ tí ń sábà ẹlẹ́rìí èpè ajẹjọ òkun amọ̀rọ̀mọ̀ye ẹ̀ẹ́dún ní tiẹ̀ ẹ̀ẹ́dá ní tiẹ̀ ẹ̀ẹ́dá ní tiẹ̀.